Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 19 oṣù kejì ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti buwọ́lu àbádòfin ètò ìdìbò ọdún 2026. Ó ti di òfin báyìí. Ó ní a gbọ́dọ̀ ṣiṣẹ́ tako iṣẹ́ àwọn karambání tí wọ́n lè gba ojú òpó ayélujára àjọ elétò ìdìbò mọ́ wa lọ́wọ́. Ẹ̀kọ́ tí ń ṣojú mímu báyìí fún Peter Obi láti di ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe tú ìgbìmọ̀ ètò ìdìbò abẹ́lé ká. Ẹgbẹ́ òṣèlú PDP ti bu ẹnu àtẹ́ lu ìbuwọ́lù tí ààrẹ buwọ́lu àbádòfin ètò ìdìbò ọdún 2026. Ó ní wọ́n ti gba gbogbo ọmọ Nàìjíríà. Ààrẹ Tinubu ti tún buwọ́lù pé kí gbogbo èrè tó ń jáde lórí epo rọ̀bì máa jẹ́ sísan sínú àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ tààrà. Àjọṣepọ̀ tó gúnmọ́ ti wà báyìí láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Jámánì láti so okùn ètò ààbò wálé, láti mú ìdàgbàsókè bá ẹ̀ka iná ọba àti ojúnà ọkọ̀ ojú irin orílẹ̀-èdè yìí. Wọ́n ti ti ibùdó ìwakùsà ìpínlẹ̀ Plateau pa lẹ́yìn ikú àwọn aráàlú méjì kan. Àwọn awakọ̀ kórópè lágbègbè ojú ọ̀nà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Èkó pé ó ń gbìyànjú láti fi òfin dè wọ́n láti kó àwọn ọkọ̀ míì tó jẹ́ ti Ṣèyí Tinubu wọlé sójú ọ̀nà náà. Gómìnà ìpínlẹ̀ Taraba Kẹ́fàsì ti ní ẹnikẹ́ni kò fún òun ní owó kankan kóhun tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn jàǹdùkú ṣe ìkọlù sí olú ilé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo ni gómìnà Ayédàtiwá bá ní òun kò mọ ohunkóhun nípa ẹ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gbá ọ̀mì pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolves eléyìí tó já àmì méjì kúrò nínú àmì wọn lórí tábìlì ìdíje English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.